Woli Jesus TV. Ó yẹ kí wọ́n sọ yín lókùúta pa ni o. Wòlíì Tibetan. Ó yẹ kí wọ́n sọ yín lókùúta pa ni. Èmi kọ́ ni mo ṣèdájọ́ yín o. Bíbélì sọ wípé bí a bá rí wòlíì kan tó sọ àsọtẹ́lẹ̀, ṣùgbọ́n tí àsọtẹ́lẹ̀ irú wòlíì bẹ́ẹ̀ kò wá sí ìmúṣẹ, kí wọ́n sọ ní òkúta títí tó máa fi kú. Nínú ìwé Testament ló wà, tí n bá lè kó tẹ̀ jáde báyìí, ẹ gbà bẹ́ẹ̀, ṣùgbọ́n ó wà níbẹ̀. Àwọn tí wọ́n mọ Bíbélì dáadáa jù mí lọ, wọ́n máa mọ nǹkan tí mò ń sọ yìí. Torí náà kan nígbà tí ẹ sọ àsọtẹ́lẹ̀ wípé wọ́n máa lé Adeleke kúrò lọ́ṣun ni, ní ìbò tó ń bọ̀ yìí o, wípé wọ́n máa lé Adeleke kúrò lọ́ṣun ni, wọ́n máa lé pátápátá kúrò lọ́ṣun ni, pé kò lè wọlé. Ẹ jọ̀ọ́, ṣé wọ́n wá ti lé kúrò lọ́ṣun báyìí, àbí wọ́n túbọ̀ tẹ́wọ́ gba Adeleke? Ṣé wọ́n ti lé kúrò lọ́ṣun, àbí wọ́n túbọ̀ tẹ́wọ́ gbà ni? Ẹ dáhùn. Bàbá Tibetan, wòlíì, ẹ sọ̀rọ̀ bí ìgbà pé ẹ̀yin àti Ọlọ́run lẹ́jọ́ ń jókòó báyìí, tẹ́jọ́ ń dictate lórí ayé àwọn ọmọ ènìyàn. Ẹ máa sọ̀rọ̀ bí ìgbà pé ẹ̀yin àti Ọlọ́run lẹ́jọ́ ń dictate lórí ayé àwọn ọmọ ènìyàn, bí ayé lágbájá ṣe máa rí, bí ayé tàmẹ̀dù ṣe máa rí. Àbí bẹ́ẹ̀ kọ́? Adeleke dẹ̀ ti wọlé báyìí sí o, kí lẹ tó wá fẹ́ sọ báyìí? Kí lẹ tó fẹ́ sọ? Wòlíì Tibetan, ẹ̀yin alásọtẹ́lẹ̀. Anyway ṣá, ẹ jọ̀ọ́, ẹ má sọ wọ́n lókùúta pa. Mo bá wọn bẹ̀bẹ̀, ẹ má sọ wọ́n lókùúta pa. Àtẹnujẹ ni ohun tí wọ́n fẹ́ jẹ ni wọ́n wá. Ohun tí wọ́n fẹ́ jẹ ni kò jẹ́ kí wọ́n gbọ́n. Ó ní kò jẹ́ kí wọ́n gbọ́n tí wọ́n pera wọn ní wòlíì Ọlọ́run ní ọ̀sán gangan. Ẹ má máa pera yín ní wòlíì Ọlọ́run. Ẹ ní wòlíì ara yín, ikùn yín, òun ló ṣe kí ni, òun lẹ̀ ń ṣiṣẹ́ fún. Ẹ jẹ́ kí n fi lè tó kù sílẹ̀ fún sísítà mi Iboma Innovation. Kẹ́ wá gbọ́ ohun tí wọ́n sọ lórí bàbá wòlíì Tibetan tí wọ́n ní àwọn wòlíì Ọlọ́run. Ẹ jẹ́ ká gbọ́ ohun tí wọ́n sọ. Ẹ̀yin náà ẹ bá mi dá sí ní comment section. Ẹ bá mi share fídíò yìí, yóò dára fún wa. Ó yá lókè lọ. Ẹ ti wà ní Ọ̀ṣun torí wọ́n máa fáìtì tọ̀sán, wọ́n máa lé Adeleke. Kò ní padà wá. Wọ́n ní wọ́n máa lé sẹ́ẹ̀. Ẹ̀wọ̀n kò lè kàn máa jó káàkiri bí eléyìí náà. Kí Adeleke sọ́ọ̀dì? Mo ṣe fídíò kan sometimes ago nípa àwọn dádì wa tí mo fi síbí báyìí. So mi ò mọ orúkọ wọn pé, ẹ má bínú, mi ò ní fẹ́ ṣe orúkọ àwọn èèyàn pé bóyá Tibetan or Tibetan, so mi ò fẹ́ ṣe orúkọ àwọn èèyàn pé, so that's why I won't be calling his name. So dádì, nínú gbogbo nǹkan tẹ́ sọ, nǹkan tó jẹ́ kí n jáde sọ̀rọ̀ báyìí, ẹni èèyàn ò lè máa jó kiri bẹ́yìn. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé tí máa yẹn ò bá wọlé, ijó tó ń jó yẹn ló máa jẹ́ kó dùn èmi. Mo rò pé ordinarily kò sẹ́ni tó wà lórílẹ̀‐èdè tí ò mọ̀ pé fine, ó lè padà jó sáwọn orin kọ̀ọ̀kan míì o, but ta ni ò mọ̀ pé máa yí pé worshipper ni? Ta ni ò mọ̀ pé and out of the abundance of the heart the mouth speaketh? Tó bá jẹ́ pé ó fi ń díbọn ni ẹ̀tọ́ rẹ̀ lómi máa ní pé ta ni worshipper, ta ni kinní kan, ẹ fi bẹ́ẹ̀ lẹ̀. Tí ò bá dé sàlẹ̀ ẹnu ẹ̀, ó yẹ kó ti sú. Mo sì mọ̀ pé ó ti ń jó kì í ṣe ìgbà tó di governor. Tó bá ti ẹ̀jẹ̀ gbà tó di governor ló bẹ̀rẹ̀, èèyàn sì jó náà lọ́dún mẹ́rin kò rẹ̀. Ẹ̀rọ ti sìn àwọn àti first lady. Tí first lady fẹ́ shut wọn up nígbà tó fẹ́ sọ̀rọ̀. Kí ló sọ? Wọ́n ní ṣáwọn ò ní observe protocol ni. To him, worshiping God comes first, and we all can see. And daddy, gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run, I feel you should be able to discern that. Tó bá ti ẹ̀jẹ̀ pé any soft spot fún a particular political party, as a servant of God, ó yẹ kẹ́ ẹ lè discern pé ọkùnrin fẹ́ràn kan máa yin Ọlọ́run. Yóò sì jíjó yẹn ni wọ́n fi gbogbo ara jó, wọ́n á jó, wọ́n ní ṣé yẹn lè máa jó kábẹ́. Ọlọ́run tí wọ́n jó fún ó ti dáhùn báyìí, kí la wá fẹ́ ṣe? Dádì, gbogbo àwọn pásítọ̀ tó máa ń jáde tí wọ́n máa sọ àsọtẹ́lẹ̀, so football, politics, kò yé mi o. Bóyá Ọlọ́run tí gbogbo wa ń sìn bóyá ó yàtọ̀ síra, anyway ó tiẹ̀ máa ń yàtọ̀ síra náà. But èmi ò wá mọ Ọlọ́run tó so less busy for somebody that claims to be serving the same Jehovah, the God of the Holy Bible. Ṣé Ọlọ́run yẹn wá less busy débi pé Ọlọ́run yẹn wá sọ pé nǹkan tó kàn báyìí o, Arsenal á wọlé o, àwọn ọmọ tó wà nínú gbóngbà tó kó wọn lọ níjọ́sí, Ọlọ́run yẹn ò rántí sọ pé ó yẹ sọ pé date báyìí ni wọ́n jáde. Ṣùgbọ́n Ọlọ́run yẹn lá sọ pé Arsenal ní 2, Man U á ní 1. Nígbà tó Ọlọ́run bá dẹ̀ fẹ́ wá proof fún yín pé kó lè jẹ́ káwọn èèyàn mọ̀ pé òun kọ́ lẹ̀ sọ̀rọ̀ òun o, you are not representing him, yóò wá gbé Man U lérí Arsenal, òun ló tún délẹ̀ ìbáyìí. Ṣé ẹ máa tún padà wá tẹ́ ẹ wá sọ fún wa pé Ọlọ́run sọ pé ṣáà máa gbàgbọ́? Ṣe kọ́ ẹ̀kọ́ lára Paul,
nígbà tó sọ eléyìí tó ní eléyìí ni mo sọ bí ènìyàn ó ní I said this as a man as ó ló ń sọ eléyìí gẹ́gẹ́ bí ènìyàn ẹ̀yin náà ṣe jáde pé ókè o lójú mi ẹ má sọ nǹkan tí ò bá jẹ́ tọlọ́run ẹ má sọ mọ́ Ọlọ́run lọ́rùn because henceforth kò sí tẹ́ ẹ máa sọ tó máa hold water because the way you will even put it the other case yẹn náà irú nǹkan báyìí ni the way tẹ́ fi máa put ẹ bàbá ẹ máa put ẹ bí pẹ́yìn àtọ́lọ́run jókòó bí pẹ́yìn gan lẹ́ sọ fọ́lọ́run pé no daddy ẹ kọ́kọ́ gbé yẹn sẹ́gbẹ̀ẹ́ Ọlọ́run ẹ gbé yẹn sẹ́gbẹ̀ẹ́ Ọlọ́run ẹ jẹ́ ká kọ́kọ́ sọ̀rọ̀ Ọ̀ṣun state náà bí pẹ́yìn lẹ́ sọ nǹkan tó kàn fọ́lọ́run àwọn máa lé dànù ní wọ́n máa ṣe kinní kan ní wọ́n máa ṣe kinní kan ní I don't know ẹnikẹ́ni tí a bá ti fi orúkọ Kristi pè ó gbúdọ̀ máa ṣọ́ nǹkan tó bá ń ṣe I'm telling you so even if you have soft spot for a particular party the fact pé ọ̀pọ̀ èèyàn ló wà lábẹ́ yín gbogbo àwọn iṣẹ́ kìkì party kan ni gbogbo ẹ̀ tó wà lábẹ́ yín lọ ni tó bá ti jẹ́ pé politician ni pẹ̀lú ìwọ̀nba èèyàn tó wà ní community mi níbí yìí I will never come out kí n sọ pé party báyìí fẹ́ kan tẹ́lẹ̀ mi ò ṣe politics mi ò like politics but I won't even come out and ẹni tó bá ti ṣe nǹkan dáadáa ni mi ò tiẹ̀ ó dà pé Nàìjíríà gan ti gbọ́n kọjá ọ̀rọ̀ political party bẹ́ẹ̀ èèyàn kan bá da níbi kan àdìbò fẹ́ ní ohun tó rí orúkọ ẹ̀ ká gbé ti party sẹ́gbẹ̀ẹ́ so ẹni tá bá ti tó bá ti fi orúkọ tó mọ̀ pé à ń fi orúkọ Kristi pè ẹ́ a pè ẹ́ mọ́ iṣẹ́ Ọlọ́run anything téèyàn bá fẹ́ ṣe wàá gbé nǹkan yẹn yẹ̀ wò yín tí mo fẹ́ ṣe ó lè jẹ́ nǹkan tó dùn mọ́ mi tó múnú mi dùn àmọ́ ṣó pé ìgbàgbọ́ ṣé ó benefit ìgbàgbọ́ òun náà ni same thing kí n pápọ̀ mọ́ra kí post yẹn má kókó má ṣe yẹ́lẹyẹ̀lẹ my dear sister Tabitha fẹ́ràn mi anything we put on social media space will be addressed on the social media space tó bá ti jẹ́ pé bí láti mọ́ra tí ì ṣe pé bóyá àmọ́ra ní kọ̀ọ̀rọ̀ kan so tá bá ti rí níbi ìbí nítorí ẹ̀yin tẹ́ máa sọ pé right then she send it to their DM no ohun tí mo rí ìbí ni mo ti rí kì í ṣe DM mi so I saw a video where she came out and said àjọ Olabest àrólé wòlíì àrólé and àwọn méjèèjì yẹn mi ò mọ̀ wọ́n ju pé mo mọ̀ pé Olabest ń kọrin ẹ̀mí wòlíì àrólé mo mọ̀ pé ìránṣẹ́ Ọlọ́run ni ẹ̀ka jọ kinní kan you know when I heard it I was scared I was like God ọmọ mi ní mọ́ mi come off it content ni mo ní why tó fi máa jẹ́ content later mo rò pé mo wá gbọ́ tí ẹnìkan sọ pé ṣe náà advertise movie ṣe náà ṣe but yeah I don't understand because ó wà expensive ẹ bá ti bẹ Ọlọ́run fún concept tí ò ṣerú concept tó look at the way she acted it nígbà tẹ bá dẹ̀ ti sọ lọ bẹ́yẹn ẹni tó gbọ́ lọ pé wọ́n kó wọ́ àjọ jẹ níjọ́ tẹ fẹ́ sọ pé content ní tẹ́niyàn ò bá ní data nǹkan tí ò ní data nǹkan so ẹnikẹ́ni tí a bá ti ń fi orúkọ Kristi pè àkọ́kọ́ gbé kinní yẹn wò báyìí tó bá pè mí it's fun èmi gan bí ẹnìkan would have loved to tẹ́mi gan bá act irú ẹ̀ omi èrò parẹ́ tó máa act ẹ̀ dáadáa tó mi kémi gan jáde báyìí kí n sọ pé àwọn ẹ̀yà àti Yétúndé Ààrẹ ẹ̀ka jọ ẹ̀dẹ̀ kó wọ́ àjọ jẹ kí n bẹ̀rẹ̀ sí pé orúkọ you understand evangelist Ṣẹ̀tàn Akínwándé ìgbòlẹ̀ kó wọ́ àjọ lọ kémi náà jáde kí n act I could have acted even better but then ṣó pọ́n ìgbàgbọ́lé Paul Apostoli ní ohun gbogbo tí ó dára kọ́ ló lérè kò lérè so gbogbo ẹ̀yin tẹ́ máa fẹ́ jáde tẹ́ máa fẹ́ sọ pé Ọlọ́run sọ pé lọ́rọ̀ Arsenal àti kìnnì kan tó bá jẹ́ Ọlọ́run tàjọ́ ń sìn Ọlọ́run Bíbélì yìí there are other salient matters o tó bá dẹ̀ pé lóòótọ́ lẹ́jọ́ jókòó sí tébù bọ́ Ọlọ́run pé bẹ́ẹ̀ ṣe ń sọ yẹn ẹ bá wa gbé kéèsì míì síwájú wọn ẹ bá wa gbé kéèsì gbà lọ́kàn àwọn èèyàn gbogbo ayé tó dòbírí pé olóyè ẹ bá wa gbé síwájú wọn tó fi wájú ọ̀rọ̀ pátì Ọlọ́run ni ó mọ̀ kọ rìsọ́ọ̀tì SDP àti UPN jáde Abba so ọba ti fi orúkọ Kristi pè wá ẹ jẹ́ ká máa we are not perfect we are working towards perfection so ọba fúnra wa a ti máa bẹ̀rẹ̀ sí check ara wa kì í ṣe pé wà jáde pé don't judge me ìwọ ṣe ti kọ́kọ́ judge ara ẹ ṣé Peter ló sọ àbí Paul bó sí Peter or Paul mi ò rántí ó lóun gan ti kọ́kọ́ judge ara òun we can do that the Lord will bless us in Jesus name so bàbá ẹ jọ̀ọ́ tó bá ti ṣe yín kẹ́ dá sí nǹkan kan ẹ má fi lọ́rùn àfi tí kì í bá ṣe pé I don't know it is well we are all blessed in Jesus name. We are all blessed. Ẹ ṣeun my sister Boma Innovation ẹ rí báyìí kí eléyìí jẹ́ ẹ̀kọ́ fún gbogbo ẹ̀yin wòlíì tó jẹ́ pé ẹ kàn máa sọ àsọtẹ́lẹ̀ eléyìí tí Ọlọ́run rán yín ẹ máa jíṣẹ́ bóyá kẹ́lẹ́ gba yìí kẹ́lẹ́ lókìkí tàbí kẹ́lẹ́ rí àwọn ojú rere ní àwọn ibì kan ẹ bẹ̀ sí máa jíṣẹ́ tara yín ẹ dẹ̀ máa pe ara yín mọ́ Ọlọ́run pé Ọlọ́run ló rán yín níṣẹ́ iṣẹ́ tí Ọlọ́run lọ́wọ́ sí tẹ̀ ń jẹ́ rí nǹkan báyìí ẹ máa pè yín lẹ́ máa predict pé Arsenal Man U kíní kan ló máa win Chelsea ló máa win ẹ lẹ́ máa predict pé lágbájá ló máa wọlé ìbò ẹ lẹ́ máa predict pé tàmẹ̀dù ní nǹkan báyìí ló ṣe máa rí fún báyìí ló ṣe máa rìn nígbà tí ọ̀rọ̀ ayé yín gan wà ń bẹ̀ gan tó yẹ kẹ́ gbé tọ́lọ́run lọ
ẹ wo ẹ ṣe gbogbo àtàdìjọ wo fọ́nrán yìí ẹ jọ yín náà sọ méjì tàbí mẹ́ta lórí fídíò yìí ẹ dẹ̀ bá wa share ẹ bá wa share ẹ ṣe gan ẹ já pàdé ní comment section ẹ bá wa like fídíò yìí ẹ ṣe láìpẹ́ àtúpadà wá ní àlàáfíà.